a ní tìjú òmù wa láti sọ èdè tiwa ní gbangba, bẹ́ẹ̀ ẹ̀rù bà wá láti gbé àṣà tiwa lárugẹ torí wípé kí ni ikán kì í tijú àmọ́lé, èèrà kì í tijú àrìnà, alápàǹdẹ̀dẹ̀ kì í tijú àǹfòkiri ní gbangba ìta. Àná kí yín káàbọ̀ sórí ìkànnì wa, ìkànnì Àṣà Yorùbá TV, ètò tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Orúkọ tèmi ni Mujib ọmọ ajé, òmìnir finest, òmìnir black, òmìnir directional, sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń rọ̀ bí ọ̀wàràjò tó ń bo nílé mọ̀lẹ́rù, gbẹdẹmukẹ òòṣà tí ń dẹ́rù gbójo, afínjú ọmọ Yorùbá tí ń gbélé Olódùmarè, ẹ̀jẹ̀blẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn tí ò tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n. A ní kí n tó wọnú ètò lóní pẹrẹwu, mo kọ́kọ́ fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń tẹ̀lé wa níbi tí àwọn ìkànnì wa fi kalẹ̀ sí. Lórí Instagram àdúpẹ́, ẹ ṣeun. Lórí YouTube ẹ ṣeun. Pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa lórí Facebook, a ṣe àkíyèsí lẹ́nujọ́ mẹ́ta yìí wípé a ti ń pé 100,000 ènìyàn tí wọ́n ń tẹ̀lé wa lórí ìkànnì Facebook. Ẹ ṣeun, ẹ ṣeun, àdúpẹ́. Owó tẹ́ fi ń ra dátà kò ní tán, ní ṣì wá gbọ́, àwa náà sì ní sì sọ láṣẹ Elédùmarè, ẹ ṣeun. Abala tí a wà yìí òun la pè ní abala ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ibi ni a ti ń sọ nípa kùdìẹ̀kudiẹ tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa àbí ní orílẹ̀-èdè wa, tá sì máa gbára wa níyànjú àti ìmọ̀ràn lórí rẹ̀. Kí n tó wá wọnú ètò pátápátá, ẹ jẹ́ kọ́kọ́ dé òkè lọ́hùn náà, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, mò ń bọ̀ wá. Tó yẹ kó rí bẹ́ẹ̀, tó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò abala ṣó yẹ kó rí bẹ́ẹ̀, òun la wà báyìí. Ibi la ti ń rí sí kùdìẹ̀kudiẹ tó ń lọ láwùjọ wa, tá a sì máa gbára níyànjú àti ìmọ̀ràn lórí ẹ̀. Lónìí ohun tí mo fẹ́ ká gbéyẹ̀wò lórí abala yìí, òun ni mo fẹ́ kí a ṣàṣàrò lórí ọ̀rọ̀ kan tó ti ta kálé, tó ta kókó, tó ti ń bọ̀ tó ṣe díẹ̀. Àmọ́ kí tó kọ́ sọ orí ọ̀rọ̀ yìí, ìbéèrè ni mo kọ́kọ́ fẹ́ fi wọlé wípé àwa ọmọ káàárọ̀ òjíire níbo là ń lọ? Àwa ọmọ ilẹ̀ Yorùbá níbo la darí kọ? Àwa ọmọ Yorùbá èwo la ṣe gan-an? Torí Yorùbá, ẹ̀yin àgbàlagbà Yorùbá náà lè bọ̀ wípé sọ̀hún láàrin ajé ni mú ní pẹ́kọrọ. Ọdẹ ti ní pátápátá làá fọ́jú, kùbọ̀kùbọ̀ làá dẹ́tẹ̀, ojú àfọ̀fọ́ tán ìjà ní dá sílẹ̀. Torí kò fẹ́ yé mi tó lórí ọ̀rọ̀ tí ń lọ káàkiri nípa afẹ́ dáwà, afẹ́ gba òmìnira gẹ́gẹ́ ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, kí àwa náà ní Oòduà nation, Yorùbá nation. Ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kò fi bẹ́ẹ̀ yé mi tó. Àmọ́ lórí ètò yìí ìmọ̀ràn la wá mú wá o, tá a sì fẹ́ gbára wa níyànjú, tá a sì máa béèrè àwọn ìbéèrè kan tí ò yé wa tó, kàbí tí àwọn èèyàn tí ò tí yé wọn tó, tí wọ́n ń fẹ́ ìdáhùn lórí ẹ̀. Òun ni a fẹ́ máa béèrè, òun la fẹ́ máa béèrè lórí ètò lónìí. Àkọ́kọ́ náà mo ṣàkíyèsí pé akitiyan tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbé ṣe lókè òkun lórí wípé ká gba orílẹ̀-èdè tiwa gẹ́gẹ́ bí Oòduà nation kò kéré rárá. Ojoojúmọ́ ni wọ́n ń ṣakitiyan pé àníṣe a fẹ́ gba orílẹ̀-èdè tiwa, àwa náà fẹ́ dá dúró, a fẹ́ gbòmìnira tiwa gẹ́gẹ́ bí Yorùbá nation. Nílẹ̀ yìí náà adáwọn tó ń ṣakitiyan ẹ̀ tó ń dìde wípé a fẹ́ gba Oòduà nation, a fẹ́ gba òmìnira ilẹ̀ Yorùbá ká dá wà láyé tiwa. Bẹ́ẹ̀ ohun tó wá tó só sí ni lẹ́nu, tó buyọ̀ sí ni wípé àwọn ọ̀kan náà tó wá ń dìde, wọ́n wá ń takò ń pèsè àgbà o. Àwọn kan ní a fẹ́ gbà, àwọn kan ní àgbà. Ẹ dákun, ọ̀rọ̀ yìí kò yé mi tó. Ni mo fi wá ń béèrè lórí ètò lónìí pé ẹ̀yin ọmọ Yorùbá níbo là ń lọ? Kí la fẹ́ ṣe gan-an? Kí là ń fẹ́? Àmọ́ ohun tó wá jẹ́ ìyàlẹ́nu fún mi jù, òun ni pé alólórí nílẹ̀ Yorùbá, aláwọn ọba ládéládé nílẹ̀ Yorùbá, tá sì kà wọ́n kún gẹ́gẹ́ bí aṣíwájú. Ohun tó ń yà mí lẹ́nu níbẹ̀ ni wípé kò sí ìyí tó jáde nínú wọn tó sọ pé àá fẹ́ gbà tòótọ́ o, àṣetán ta fẹ́ dá dúró o, àti ìṣetán o, báyìí ló ṣe rí o, báyìí ni ò ṣe rí o.
kò sí ìtó jáde inú àwọn tá a pè ní àwọn olórí wa ńlẹ̀ Yorùbá yìí ó wá fẹ́ máa di ìkùnsínú láàrin àwa ọmọlẹ́yìn tó di ìfáǹfà láàrin àwọn ọmọlẹ́yìn àwọn kan wá ń bára wọn jà a ní àwọn Àgbẹ̀kọ̀yà àwọn ṣetán àwọn kan sọ pé àwọn ò ṣetán àrí ti bàbá wa Sunday Igboho àrí ti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa Gani Adams àrí táwọn ọmọ ilẹ̀ òkèrè lọ́hùn táwọn náà ń jà ń pé àwọn ṣetán táwọn fẹ́ gbà àwọn bíbáyìí wọ́n ní àwọn ò ṣetán àwọn kan ní pé àwọn ṣetán ọmọ Yorùbá níbo là ń lọ wọ́n ní ilé la ti ń kẹ̀ṣọ́ ròde ìgbà tí inú ilé tiwa fún ara wa ò bá tò báwo lẹ ṣe wá rò wípé nǹkan tá a fẹ́ ṣe yìí à lè rí ṣe ìgbà tá à ń jà tí àbúrò àtẹ̀gbọ́n ò gbọ́ra wọn yé táwa inú ilé fún ara wa tá àti ìgbọ́ra wa yé báwo la yẹ fẹ́ káwọn ará àta gbà wá báwo la yẹ fẹ́ kọ́ rí wa ṣé kò ti wá di wípé iná ọ̀tẹ̀ ó sì ń jó láàrin àwa fún ara wa tá a sì rí pa àárín nǹkan kan ṣe sí àwa ni a fẹ́ dá dúró ṣé èyí ò ti wá fi hàn gbangbangba wípé àwa ilẹ̀ káàárọ̀ oòjíire gangan la fẹ́ máa da ilẹ̀ yìí rú torí bí ó ṣe ń lọ yìí àwa ọmọlẹ́yìn ẹnu wa òkò àwọn olórí wa ẹnu wa òkò àwọn fẹ́ máa fi tiwa dá wàhálà sílẹ̀ láàrin ìlú nítorí ó sì ní ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ èmi gbọ́ wọn náà fẹ́ gba ilẹ̀ Oòduà ìwọ gbọ́ wọn náà fẹ́ gba ilẹ̀ Oòduà àwọn èèyàn wá ń sọ nǹkan tí wọ́n ò gbọ́ àtàwọn tó gbọ́yé àtàwọn tó gbọ́yé wọ́n wá ń fọ́n káàkiri ó máa dá wàhálà sílẹ̀ láàrin ìlú ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n jù ẹ̀yin ọba ládéládé nílẹ̀ Yorùbá bàbá wa Ọ̀nìrìnṣà Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì kábíyèsí o bàbá ọ̀rọ̀ yìí ó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n bàbá wa ikú bàbá yèyé ọmọ kú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn gbọdọ̀ ṣe kábíyèsí o bàbá wa Adéyẹmí ọ̀rọ̀ yìí ó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ dákun ẹ jẹ́ á dìde ẹ jẹ́ á sọ ibi tá à ń lọ ṣásìkò ti tó ni ṣé kò tí ì tó ni ṣé ká ní sùúrù ni àbí ká máa pariwo ẹ̀ lọ́npá fẹ́ gbà á torí ó ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn yín wọn ò mọ̀ yìí tó fẹ́ ṣe ń bẹ̀ àwọn kan ní àwọn ṣe tán àwọn kan ní àwọn ò ṣe tán àwọn kan sọ pé àti lè dá dúró àwọn kan ní pé àti lè dá dúró ẹ̀yin lọ̀rọ̀ yìí wá kàn jù torí wọ́n ní tí a bá bọ́ mú bá a bọ́jú ìsàlẹ̀ agbọ̀nlá parí rẹ̀ sí tó bá fà ọ̀rọ̀ yìí lọ tó bá fà bọ̀ orí yín ló máa padà wá fàbọ̀ lé ń pé nítorí ṣèbẹ́yìn lórí wọn wọ́n dẹ̀ ní ká pẹ́ lórí oyè kò tó nǹkan ohun tí a bá ṣe lórí oyè gangan ló ṣe pàtàkì jù torí ohun tẹ bá ṣe nígbà tí ẹ wà ń bẹ̀ yìí tẹjọ́ kó tò láàrin wa òun làwọn èèyàn á máa sọ nígbà tẹ bá kúrò ń bẹ̀ tán kẹpẹ́ fún wa o tí ẹ bá kúrò ń bẹ̀ tán bẹ́ẹ̀ ṣe dá bẹ́ẹ̀ ò ṣe dá ẹ̀yin làwọn èèyàn á máa sọ pé ìbá wọ́n gbìyànjú àmọ́ bó bá sì kù díẹ̀ káàtó náà orúkọ yín náà ní tán bẹ̀ a mọ̀ pé ẹ̀ ń gbìyànjú a mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ àmọ́ a tún fẹ́ kí ẹ bá wa yànnà náà ọ̀rọ̀ yìí kó kúnná lẹ́búlẹ́bú káwọn èèyàn bá lè mọ̀ kí gbogbo ẹnu wa bá lè wà níṣọ̀kan ká bá lè pọkọpọ̀ ní pé nítòótọ́ àti ṣetán àti ìṣetán ká mọ̀ ká bá lè ṣe mẹ̀dọ̀. ní àgbá Yorùbá náà lẹ bọ̀tẹ́ wípé àgbà kò sí ìlú bàjẹ́ àgbà mi sì wà níyẹ̀wù ó sàn ju ẹni tí ò ní rárá lọ. ẹ̀yin náà lẹ bọ̀tẹ́ sọ wípé àgbà ló tó rò lọ ọba ló tó yín erin fọn. a mọ̀ pé ẹ̀yin lẹ tó ọ̀rọ̀ yìí yanjú la ṣe ń ké sí yín pé ẹ dákun kí ọ̀rọ̀ yìí tó di ohun tí ipá ò ní lè ká mọ́ ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí. àwọn èèyàn ń sọ pé ẹ̀yin lẹ wà lábẹ́ aṣọ tí ọ̀rọ̀ yìí ò fi dójú tù torí pé ẹ̀yin náà lẹ ń ṣe ọ̀hún lẹ ń ṣe bí àwọn kan sọ pé àwọn olórí wa àwọn ló sọ pé ẹ̀yin máa já lọ àwọn kan sọ pé ẹ sọ pé ẹ ti tó ọ̀rọ̀ yẹn ò lójútùú àwa sì fẹ́ kí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí torí gbogbo wa kọ́ la máa ní àǹfààní láti wọ ààfin wa láti wá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibi táyé dẹ̀ lu jára dé lónìí ẹ lè bá wa pe àwọn oníròyìn jọ kẹsì bá wa pè wọ́n pé ọ̀rọ̀ tó ń lọ káàkiri o nípa afẹ́gba Oòduà nation àbí afẹ́ dá dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ jẹ́ ká sọ nípa ẹ̀ tẹ́ bá wa pa àwọn oníròyìn
tẹ́ sọ fún wọn ọ̀rọ̀ yìí á tún bu omi tútù sáwọn ọmọ lẹ́yìn á tún bù sí wọn ní ọkàn wá mọ̀ wípé òkè àwọn olórí wa ti sọ̀rọ̀ ìgbésẹ̀ tó kàn tá fẹ́ gbé nì á jẹ́ ká ṣe sùúrù náà àmọ́ tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó lè dogun ó lè dọ̀tẹ̀ a sì fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire dé pé ó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ìmọ̀ràn làwa ń gbà yín torí àwọn ò sí nídìí kó bàjẹ́ àṣà àti ìṣe Yorùbá sì làwa ń gbé lárugẹ ọ̀rọ̀ yìí ó sì kàn wá torí bọ́ máa sọ lọ tó bá máa sọ bọ̀ wá ní àṣèbí àṣà Yorùbá TV lẹ́yìn náà kí làwọn èèyàn yín ń ṣe nípa Oòduà Nation òun làwa ṣe ń wò ó pé ká pe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí wa ká ta yín lólobó wípé ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kó tó di wípé ipá ò ní lè ka mọ́ ẹ ṣeun o ẹ kú ìyànjú o a mọ̀ wípé ẹ ń ṣiṣẹ́ takuntakun lórí kí orílẹ̀-èdè yìí bá lè tò àmọ́ àwọn kan ò tí ì rí wọ́n ò tí ì gbọ́ ohun tó fẹ́ gbọ́ nípa Oòduà Nation nípa afẹ́dáwà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwa ní ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ bá wa sọ ohun tó fẹ́ gbọ́ lórí ẹ̀ kí ọkàn wọn bá lè balẹ̀ a tún wá fi dédé àsìkò yìí gba gbogbo àwa tí a jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire nímọ̀ràn wípé ẹ jẹ́ a ní sùúrù ẹ jẹ́ a ṣe mẹ̀dọ̀ lẹ́yìn fọ́nrán yìí ẹ jẹ́ a wo nǹkan tí ẹ jẹ́ a wo èsì tí àwọn olórí wa táwọn ọba ládéládé tí wọ́n fò wá padà lórí ọ̀rọ̀ tá sọ sílẹ̀ yìí ẹ jẹ́ a ṣe sùúrù ẹ má jà sọ dìjà ẹ má jà sọ di ohun tí tó bá bọ́ta tán tágbára wọ̀ nílé ká tí à nílé kápá ìmọ̀ ẹ jẹ́ a ní sùúrù nítorí wípé ó ń déwájú ó ń dẹjọ́ o gbogbo ẹ̀yin tí ẹ wá ń wo fọ́nrán yìí tí ọwọ́ yín bá ti lè tẹ fọ́nrán yìí ẹ dákun ẹ ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá ẹ tújà àtújọ ṣe kó bá lè gún régé ẹ bá wa pín káàkiri kó bá lè dé ọ̀dọ̀ àwọn olórí wa nílẹ̀ káàárọ̀ oòjíire ni àbí gbogbo àwọn tẹ̀mọ́ kó lè bá wa tún ta wọn lólobó ń pé ọ̀rọ̀ yìí ó mà ti ń di báyìí ó ti ń di báyìí ẹ dákun ẹ bá wa fọ́n káàkiri orílẹ̀-èdè wa ò ní bàjẹ́ o torílẹ̀-èdè wa ò bá bàjẹ́ ilé tí ẹnìkankan wá ti jáde kò ní dàrú àwùjọ wa náà yóò tòrò bí omi àfòwúrọ̀ pọn ilé ẹnìkankan wa kò ní tú ẹ̀mí ẹnìkankan wa ò ní bọ́ torí gbogbo ìjà tá à ń jà yìí tó bá wá délẹ̀ tán àwa náà là á jọ ọ̀rọ̀ ọbẹ̀ ẹ dákun ẹ jà ní sùúrù mi nírí jù báyìí lọ lórí ètò yìí ẹ jẹ́ a tún máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa lórí Instagram @Yorùbá TV lórí YouTube Yorùbá TV lórí Facebook Yorùbá TV ẹ ṣeun owó tẹ fi ń wò wá tẹ fi ń ra dátà kò ní tán o ẹ ní ṣì wá gbọ́ àwa náà sì ní ṣì sọ orúkọ mi ò tí yí padà kò sì ní yí padà orúkọ tèmi ni Mujib ọmọ ajé omini finest omini black omini directional sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń rọ̀ bí ọ̀wàrà tó ń bo nílé mọ̀ lẹ́rù gbẹdẹmukẹ́ ọ̀ṣà tí ń dẹ́rù gbójó afínjú ọmọ Yorùbá tí ń gbélé Olódùmarè ẹ̀jẹ̀blẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn tí ò tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n kó tó dọjọ́ míì ọjọ́ rẹ̀ àrà làwọn máa dá o àní dáràn ire o. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ.